ẹ káàsán gbogbo lé season wà ló ń kí n látòrí Oduduwa TV rédíò lẹ́ẹ̀kan sí. Mo kàn fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ tí àwọn màmá wa tí wọ́n sọ níbà ọ̀rọ̀ pàtàkì ni ọ̀rọ̀ ọlọ́gbọ́n gan ni àmọ̀ràn tí wọ́n mú wá yóò dáa gan ni. Ọ̀rọ̀ yìí ó jẹ́ nǹkan tí wọ́n fẹ́ àbá tí wọ́n mú wá àmọ̀ràn tí wọ́n mú wá fún gbogbo ọmọ Nàìjíríà pé ká tẹ́tí sílẹ̀ ká gbọ́. Mo fẹ́ kẹ́ gbọ́ ǹtọ́ sọ torí ó ṣe pàtàkì. Òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ ẹni sọ̀rọ̀ tán màmá wa ẹ yá gbọ́ ǹtọ́ sọ. Pastors Nàìjíríà ẹ̀yin pastors Nàìjíríà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí tó lọ ẹ má brainwash ọpọlọ wa mọ́ o. Ẹni tó bá ń bọ Ògún lé ẹ̀ kó dúró kó máa bọ Ògún ẹ̀ o, tó bá ń bọ Ọ̀ṣun kó máa bọ Ṣàngó ẹ̀ o, ẹni tó bá ń ṣe Ọ̀ṣun lé ẹ̀ kó máa ṣe Ọ̀ṣun lọ. Because Jésù kò sí Jésù dúdú o, pupa ni Jésù o, kò dẹ̀ sí èṣù pupa, dúdú ni èṣù o. Tó bá wá ń sọ fún wa pé àwa lè èṣù, ẹ jẹ́ ká kú dojú kò èṣù wa ká máa bọ kó máa gbọ́ tiwa, kí wọ́n sì máa bọ Jésù wọn fúnra wọn lọ́hùn. Ẹ má brainwash ọpọlọ wa mọ́ o, bó ṣe jẹ́ nìyẹn yín pásítọ̀ Nàìjíríà. Tí ẹnìkan wá lè lóun fẹ́ gba àwẹ̀ ní ìsìn fún Nàìjíríà kó pe àwọn ọmọ ìkànjọ gba àwẹ̀ ni, kí pásítọ̀ kan máa announce àwẹ̀ fún wa mọ́. Á gba àwẹ̀ ìgbà tá a máa parí ẹ̀ subsidy la fi parí ẹ̀. Subsidy ló parí ẹ̀ wọ́n ti parí ọ̀rọ̀ o ẹni sọ̀rọ̀ tán. Wọ́n ní subsidy làwọn fi parí. Àwọn èèyàn wa a ti ń lajú ojú gbogbo wa ti ń lànṣẹ́ ó dàbẹ̀ mò ń rẹ́rìn àmọ́ nǹkan tí àwọn màmá sọ òótọ́ ọ̀rọ̀ ni ẹ jẹ́ ká gbọ́rọ̀ yẹn lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí. ń bọ̀ fún mi ṣẹ́jú kan ẹ jẹ́ ká gbọ́rọ̀ tí àwọn màmá sọ tán sọ lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí. Ẹ̀yin pastors Nàìjíríà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí tó lọ ẹ má brainwash ọpọlọ wa mọ́ o. Ẹni tó bá ń bọ Ògún lé ẹ̀ kó dúró kó máa bọ Ògún ẹ̀ o, tó bá ń bọ Ọ̀ṣun kó máa bọ Ṣàngó ẹ̀ o, ẹni tó bá ń ṣe Ọ̀ṣun lé ẹ̀ kó máa ṣe Ọ̀ṣun lọ. Because Jésù kò sí Jésù dúdú o, pupa ni Jésù o, kò dẹ̀ sí èṣù pupa, dúdú ni èṣù o. Tó bá wá ń sọ fún wa pé àwa lè èṣù, ẹ jẹ́ ká kú dojú kò èṣù wa ká máa bọ kó máa gbọ́ tiwa, kí wọ́n sì máa bọ Jésù wọn fúnra wọn lọ́hùn. Ẹ má brainwash ọpọlọ wa mọ́ o, bó ṣe jẹ́ nìyẹn yín pásítọ̀ Nàìjíríà. Tí ẹnìkan wá lè lóun fẹ́ gba àwẹ̀ ní ìsìn fún Nàìjíríà kó pe àwọn ọmọ ìkànjọ gba àwẹ̀ ni, kí pásítọ̀ kan máa announce àwẹ̀ fún wa mọ́. Á gba àwẹ̀ ìgbà tá a máa parí ẹ̀ subsidy la fi parí ẹ̀. Ẹni sọ̀rọ̀ tán màmá. Ọ̀rọ̀ ó pa mí lẹ́rìn gan ni. A fi àsìkò yóò rọ ìjọba láti fi ẹ̀rí pé láti fi Tani Ọlọ́run lẹ̀ ẹ fi sílẹ̀. A lè rọ ìjọba ẹ dá sí ọ̀rọ̀ yìí. Àwọn tí wọ́n gbé lọ sẹ́wọ̀n tán fi sínú ẹ̀wọ̀n àwọn gan wọn ní lọ́wọ́ ọ̀rọ̀ gbogbo ìgbésẹ̀ tó ń gbé ó ń rú òfin ìlú ẹ láti kọjú sí wọn à ń rọ ìjọba. Ọ̀rọ̀ tí màmá wa sọ níbà yìí kò ń ṣe ọ̀rọ̀ kékeré o. Ẹ má fojú tẹ́ńbẹ́lú ọ̀rọ̀ yìí rárá. Ẹ jọ̀ọ́ má gbàgbé ẹ bá subscribe sórí Oduduwa TV Radio 2 lórí YouTube wa àti season y àti Oduduwa TV Radio àwọn mẹ́ta yẹn ẹ bá lọ máa subscribe sórí ẹ̀. A dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀ ẹ kú ọ̀rọ̀ ìlú kò ní síwọ́ kò ní rẹ̀ wá o. Nta dẹ̀ ń sọ ara nta ń sọ ní pé ká mọ òfin ìlú ṣẹ́rí òfin ìlú òun ló ṣe pàtàkì jùlọ ká mọ̀. Ẹ sáré sọ fún yín nínú àwọn òfin ìlú yẹn wọ́n sọ àwọn ọ̀rọ̀ méjì kan tó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ mú dání tí mo fẹ́ fi hàn wá. Ok ó ti lọ ok. Màá sáré ẹ jẹ́ n sáré wo mi ṣe lè ṣe mo lè mo fẹ́ kẹ́ gbọ́ ọ̀rọ̀ yìí ni ọ̀rọ̀ tí mo kọ yìí ta kọ yìí mo fẹ́ kẹ́ kọ kí gbogbo ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa káwọn náà mọ̀ torí òfin ṣe pàtàkì ká mọ̀ bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì. Ṣẹ́ra àwọn ọ̀rọ̀ tó wà láàrin yẹn tí mo fi síbẹ̀ yẹn. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ẹni tí ìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè gba gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ṣẹ́rí bẹ́ẹ̀ yẹn ọ̀rọ̀ tó ṣe pàtàkì ni ẹ jẹ́ ká mú dání. Ìkejì ẹ̀ ìkópa àwọn ènìyàn ní ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Ṣẹ́rí pé àwọn ẹ̀sìn yẹn ti rí pé àwọn èèyàn ti ń lajú pé wọ́n fi ń tàn wá ni. Eléyìí ni a nílò láti ká mọ̀ òfin ìlú ká bẹ̀rẹ̀ sí ní mú láti máa fi darí àwọn tí a dìbò fún pé kí wọ́n ṣiṣẹ́ ìlú fún wa. Tí wọ́n bá dẹ̀ ṣe iṣẹ́ ìlú fún wa bó ṣe yẹ ẹ̀tọ́ wa ní pé ká dá sí ká dẹ̀ tọ́ wọn sọ́nà pẹ̀lú àwọn àṣẹ àti agbára tẹ́ ẹ̀ ń wò lórí fọ́nrán yìí.
season 1 ló ń kí láti orí Oduduwa TV radio àròjì bá lọ ẹ bá máa pín ètò bá a ṣe ń gbọ́ lẹ́ẹ̀kan sí a kí àwọn màmá wa a kí wọn gidi gan ni wọn ò ní sọ̀rọ̀ tọ̀ bọ́n ṣe sọ nǹkan tó sọ yẹn náà ó bá mu gan ni ẹ jẹ́ ká gbọ́ lẹ́ẹ̀kan sí ká kàn gbọ́ ká tó máa fi ṣe ìlọ. ẹ̀yin pastors Nàìjíríà ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín nítorí tó lọ́ọ́ ẹ má brainwash ọpọlọ wa mọ́ o ẹni tó bá ń bọ Ògún lé ẹ̀ kó dúró kó máa bọ Ògún ẹ̀ o tó bá ń bọ Ọ̀ṣun kó máa bọ Ṣàngó ẹ̀ o ẹni tó bá ń ṣe Ọ̀ṣun lé ẹ̀ kó máa ṣe Ọ̀ṣun lọ because Jésù kò sí Jésù dúdú o pupa ni Jésù o kò dẹ̀ sí èṣù pupa dúdú ni èṣù o tó bá wá ń sọ fún wa pé àwa lè èṣù ẹ jẹ́ ká kú dúdú kò ṣù wa ká máa bọ kó máa gbọ́ tiwa kí wọ́n sì máa bọ Jésù wọn fúnra wọn lọ́hùn ẹ má brainwash ọpọlọ wa mọ́ o bó ṣe jẹ́ nìyẹn pásítọ̀ Nàìjíríà tí ẹnìkan wálé lóhùn fẹ́ gba àwẹ̀ ní ìsìn fún Nàìjíríà kó pe àwọn ọmọ ìkànjọ gba àwẹ̀ ni kí pásítọ̀ kan máa náà sa àwẹ̀ fún wa mọ́ á gba àwẹ̀ ìgbà tá a máa parí ẹ̀ subsidy la fi parí ẹ̀. so tó òun lẹ ti gbọ́ yẹn o ẹ ti gbọ́ nǹkan táwọn màmá wa sọ àmọ́ ọ̀rọ̀ tó dẹ̀ dáa ni wọ́n mú wá yẹn àárín ẹ̀rín díẹ̀ o àmọ́ ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí n tó bá mu gan ni wọ́n sọ yẹn jẹ́ ká lajú wa tẹ́lẹ̀ pé mo dẹ̀ ti pé a ti sọ̀rọ̀ nípa àwọn òfin ìlú àwọn èèyàn lè ṣe pàtàkì ká mọ̀ ká bẹ̀rẹ̀ sí ní gbèlò ọ̀rọ̀ ẹ̀sìn yẹn wọ́n fi ń bọ̀ wá lójú ni ẹ jẹ́ ká bá wa sọ̀tọ̀ rọ̀ season 1 ló kí n láti orí Oduduwa TV radio ẹ má gbàgbé ẹ bá subscribe sórí Oduduwa TV radio 2 Oduduwa TV radio àti season 9 wa náà lórí YouTube wa ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀ ó dìgbà kan náà ẹ ṣeun ó dàbọ̀.